àfọlọ́ǹbẹ ẹ̀yin ọmọ nàìjíríà lọ́yìn ọ̀dọ̀ Fàlílátọ̀ Àríkẹ́ Ìbàdàn wà ń bí báyìí Èkó wà ń bẹ̀ Ọ̀wẹ̀nà wà ń bẹ̀ Ìgbàrà wà ń bẹ̀ ẹni kò mọ́ tẹ̀rù Àríkẹ́ ní ọjà mọ́ ṣe fẹ́ gbàjẹ́ lẹ́nu wa ni gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tí ń bá lépa Àríkẹ́ ká lórí iṣẹ́ rẹ̀ olùbẹ̀ lọ́n fún gbèsè ayé rẹ̀ o kó má bàa sí Àríkẹ́ jẹ́ o èmi tí mo dúró yìí ọkọ mi ti pọ̀ ọdún karùn-ún rè ó bá mi kọ́ mọ̀ kó ọ̀run sọ́dọ̀. Àwọn òṣìṣẹ́ lábẹ́ iléeṣẹ́ apòògùn ìbílẹ̀ pọ̀ ẹ̀rọ Àríkẹ́ Ababam ni wọ́n ti tún yáyá tún yàyà bóde sójú òpó ayélujára máa rawọ́ ẹ̀bẹ̀ sọ́pọ̀ àwọn ọmọ Nàìjíríà gbogbo láti ṣe ìdáríjì fún wọn nípa bíbá iléeṣẹ́ ọ̀hún dòwò pọ̀ padà. Ṣáájú ni olùdásílẹ̀ iléeṣẹ́ náà Fàlílátọ̀ Oyètúnjí lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí ẹ̀rọ Àríkẹ́ kó ara rẹ̀ sínú ìṣòro òṣèlú bí ó ṣe dá sí ètò ìdìbò sípò gómìnà tí ìpínlẹ̀ Ọ̀ṣun tó wáyé lọ́sẹ̀ tó kọjá lọ níbi ó ti ń tò sẹ́yìn ọmọ ìyẹ̀lẹ́gbẹ̀ òṣèlú All Progressive Congress APC. Ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n jẹ́ òṣìṣẹ́ lábẹ́ iléeṣẹ́ náà ni wọ́n fún alára wọn máa rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ Nàìjíríà gbogbo láti má ṣe wòtò òṣèlú àmọ́ kí wọ́n bá àwọn nájà. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n nàka sí iléeṣẹ́ náà gẹ́gẹ́ bí èyí tó ń fún àwọn láǹfààní láti lè bọ́ mọ̀lẹ́bí gbé ìgbé ayé tó rọrùn ṣí àtìlẹ́yìn fún mọ̀lẹ́bí pẹ̀lú. àfọlọ́ǹbẹ ẹ̀yin ọmọ nàìjíríà lọ́yìn ọ̀dọ̀ Fàlílátọ̀ Àríkẹ́ Ìbàdàn wà ń bí báyìí Èkó wà ń bẹ̀ Ọ̀wẹ̀nà wà ń bẹ̀ Ìgbàrà wà ń bẹ̀ ẹni kò mọ́ tẹ̀rù Àríkẹ́ ní ọjà mọ́ ṣe fẹ́ gbàjẹ́ lẹ́nu wa ni gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tí ń bá lépa Àríkẹ́ ká lórí iṣẹ́ rẹ̀ olùbẹ̀ lọ́n fún gbèsè ayé rẹ̀ o kó má bàa sí Àríkẹ́ jẹ́ o èmi tí mo dúró yìí ọkọ mi ti pọ̀ ọdún karùn-ún rè ó bá mi kọ́ mọ̀ kó ọ̀run sọ́dọ̀ ó bá mi tán ní sùkú iṣẹ́ yín ò ní bàjẹ́ o ẹ má bàa ṣe ìyá wa jẹ́ o abẹ́ ni o sọ́dọ̀ alánà bíi tẹ̀rí. Assalamu alaikum ya jama'a musulmai. Mu Hausawa ne. Muna daga wurin ẹ̀rọ Àríkẹ́ muke a nan muke ci muna ci a nan muna sha a nan tana ɗauke mana bukatu da yawa tana ba mu abubuwa sosai to yanzu kuma ana so a bata mata sana'a ba ma so a bata mata musulmi ku tashi da ku taimaka mana ka a bata mata sana'a dan Allah dan ake ji a bata sana'a muna ba da gobe yi gogo Yorùbá ciki muke Soki gbogbo Yorùbá o ìpínlẹ̀ Yorùbá ìpínlẹ̀ òṣèlú Allah zai taimake ku yanda Allah ya taimake ku Allah zai taimake ku látàrí ojúnà tí ò dáa tó lójúnà márosẹ̀ Benin Ẹdó lápá gúúsù ìlà oòrùn ilẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú pẹ̀lú àwọn ọlọ́kọ̀ ni wọ́n máa sún inú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ mọ́júmọ́. Ọ̀kan lára àwọn ará ìlú tó gbé fọ́nrán kan léde tí wọ́n ké sí alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde lórílẹ̀‐èdè wa Nàìjíríà Dave Umahi máa bẹnu àtẹ́ lu irúfẹ́ ìwà àìkọbiarasí ojúnà ọ̀hún èyí tí ìṣèjọba náà ò níwà. Ó tún wáá wí fún Umahi pé kì í ṣe kìnìún apá gúúsù ìlà oòrùn eléyìí tó pa rẹ̀ nítorí pé àwọn ò mọ àǹfààní rárá lápá gúúsù ìlà oòrùn ilẹ̀ wa Nàìjíríà. Bákan náà ló ń nàka sí alákòóso gẹ́gẹ́ bí ẹni tó gbájúmọ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe wọlé lẹ́ẹ̀kan sí bí elékùrọ́ láì wòye ohun tí àwọn kojú lápá gúúsù ìlà oòrùn ilẹ̀ wa Nàìjíríà. Ẹgbẹ́ kan ìyẹn Ògidì Ọmọ Movement ni wọ́n ti ṣẹ́kànlẹ̀ lórí ọ̀rọ̀ òun tó ń jẹ́ ọ̀ràn pé olùdásílẹ̀ ẹgbẹ́ náà ọ̀mọ̀wé Fúnṣọ́ Olúmọkò ló lọ́wọ́ nínú ìpapòdà alága lẹ́gbẹ́ òṣèlú All Progressive Congress APC tó wà ní ìjọba ìbílẹ̀ Òjúmu ìyẹn Honourable Máyọ̀wá Solomon Oyèwọlé ló ṣubú jẹ́ pé Olódùmarè níbi ìpàdé tó wáyé lẹ́gbẹ́ náà lákòókò tí wọ́n gbìyànjú láti wá ìyanjú sí aáwọ̀ tó wà láàrin àwọn ọmọ ẹgbẹ́. Nínú àtẹ̀jáde kan látọwọ́ ìgbìmọ̀ oníròyìn fún ẹgbẹ́ Ògidì Ọmọ Movement ọ̀hún ni wọ́n ti ń bẹnu àtẹ́ lu àwọn kan tí wọ́n ń sọ̀rọ̀ lórí ayélujára tí wọ́n sì ń di ẹrù ikú Oyèwọlé ru ẹni tó jẹ́ olùdarí ẹgbẹ́ tàwọn ọ̀mọ̀wé Olúmọkò. Ẹgbẹ́ náà wá mẹ́nuba bí adarí àwọn Olúmọkò pẹ̀lú Oyèwọlé ṣe ní àjọṣepọ̀ tó pọ̀ dáadáa lẹ́ka ọ̀rọ̀ òṣèlú. Kódà Olúmọkò gan ló jẹ́ kí Oyèwọlé ó rí ipò gbà gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn àgbà sí gómìnà ìpínlẹ̀ Kogi lọ́wọ́lọ́wọ́. Wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí ọ̀rọ̀ kàn lẹ́ka ọ̀rọ̀ òṣèlú láti dẹ́kun níbi ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ máa jẹ́ kí ìfẹ́ ó jọba láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC jákèjádò ìpínlẹ̀ Kogi lápapọ̀.
àwọn olùgbé ní ìlú Port Harcourt ni wọ́n bọ́ta bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn lálàáfíà mátako àwọn oníṣẹ́ láabi ọ̀gára ọlọ́ṣà inú ọkọ̀ tá a mọ̀ sí one chance. bó tilẹ̀ jẹ́ wípé òjò wẹliwẹli ń rọ̀ ní àkókò ọ̀hún, ọ̀pọ̀lọpọ̀ àwọn olùfẹ̀hónúhàn náà ni wọ́n sì bọ́ta máa fẹ̀hónúhàn máa tako bí àwọn àtìláwí ṣe ń ṣe ìkọlù tí wọ́n lóòrèkóòrè. lára wọn la mà ti rí àwọn tí wọ́n lùgbàdì àwọn àtìláwí náà nínú ọkọ̀, bẹ́ẹ̀ sì rí bí àwọn ọ̀daràn mìíràn ọ̀hún ṣe ń ṣe ìkọlù tí wọ́n lábàdì. níbẹ̀ ni wọ́n ti wí fún ìjọba o láti wá gbọdẹ́kun irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó má bàa tàn kálẹ̀ tàn kàkó mọ́. pẹ̀lú pátákó lọ́wọ́ ni wọ́n ti ń nàka sí irúfẹ́ ìwà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn pọ́nbélé eléyìí tó ṣeé ṣe kó ṣàkóbá tó pọ̀ fún ìṣèjọba tòun ti ààbò ìlú. máa wá ké sí ìjọba o láti máa dáàbò bo àwọn ẹ̀mí àti dúkìá ìlú lójoojúmọ́. àwọn olùfẹ̀hónúhàn náà ni wọ́n kóra wọn jọ láti Borough Camp Junction lọ sí ilé ìjọba ìpínlẹ̀ Rivers pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers máa béèrè fún ààbò tó dájú tó sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa. ilé ìwòsàn kan tó wà ní ìpínlẹ̀ Imo tó jẹ́ ti ìjọba Imo Specialist Hospital ìyẹn ní Umongoma ní ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ti kọ́kọ́ ṣe iṣẹ́ abẹ àkọ́kọ́ bí wọ́n ti ṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ tó ń ṣe bí èèyàn. iṣẹ́ abẹ náà òun ni wọ́n ṣe láti lè mú àmúgbòrò dé bá ẹ̀ka ètò ìlera tí ń bẹ ní ìpínlẹ̀ Imo. iṣẹ́ abẹ ní bí wọ́n ti lo ìmọ̀ ẹ̀rọ ọ̀hún òun ló máa wáyé nínú ilé ìwòsàn kan tó wà ní ìpínlẹ̀ Imo níbi àtìrí ọ̀jọ̀gbọ́n Kingsley Ekweme lẹ́yìn tó léwájú fún iṣẹ́ abẹ ọ̀hún pẹ̀lú àlàyé wọn pé ìgbésẹ̀ yìí ló ṣe pàtàkì láti lè mú ìyàtọ̀ dé bá ẹ̀ka ètò ìlera náà. ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ àgbà pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn ayélujára sí gómìnà ìpínlẹ̀ Imo Ambrose Nwagogo ló fèyí léde ní ọjọ́ Ẹtì máa pé àyípadà ilé tó ti dé bá ẹ̀ka ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún ló ti mú kí inú àwọn dùn. bẹ́ẹ̀ ló ṣàfihàn wípé ẹ̀ka ètò ìlera ó lè yà lára ọ̀tọ̀ lọ sí ìpele tó yàtọ̀ púpọ̀ nípa ìṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ àṣebíyàn lẹ́ka ètò ìlera náà. eléyìí sì yóò fún àwọn ará ìlú láǹfààní sí ètò ìlera tí owó rẹ̀ ò tó nǹkan kan. máa pẹ́ lọ́wọ́lọ́wọ́ ìjọba ni wọ́n ti ṣiṣẹ́ lójú ètò ìlera eléyìí tí iye owó rẹ̀ ò tó nǹkan kan níbi àwọn ará ìlú ti láǹfààní láti máa san ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún owó náírà 15,000 naira lọ́dọọdún nítorí ìlera ara wọn eléyìí tó bá ń ṣe fìyàfìyà. wá jẹ́ kó di mímọ̀ wípé àyípadà ọ̀hún eléyìí tó ti wá dé bá ẹ̀ka ètò ìlera nípa ìmọ̀ ẹ̀rọ báyìí òun ni inú àwọn dùn kódà ó wà ní ìbámu pẹ̀lú èròǹgbà gómìnà Hope Uzodinma. akẹ́kọ̀ọ́bìnrin kan ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Mariam Ibrahim Danzanu láti ìpínlẹ̀ Gombe ló mà ti láǹfààní láti jáwé olúborí gẹ́gẹ́ bí olùdíje eléyìí tó yà lára ọ̀tọ̀ nípa ìmọ̀ Kùránì ní kíkà ìyẹn ní orílẹ̀-èdè Saudi Arabia. akẹ́kọ̀ọ́ náà òun ni ó padà wá jáwé olúborí. bẹ́ẹ̀ sì rí ni ó jẹ́ akẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ onímọ̀ Kùránì Abubakar Siddiq Community School tó wà fún kíkọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ Kùránì. akẹ́kọ̀ọ́ náà la gbọ́ pé ó bá wọn ta kàngbọ̀n máa ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà nípa Kùránì ní kíkà ìyẹn níbi ìdíje kan tó wáyé ní orílẹ̀-èdè Saudi Arabia kó tó wá jáwé olúborí pẹ̀lú máàkì tí rẹ̀ tó bí 17 ẹ̀sùn èje òdo 97.70 marks èyí tó mú wà nípò kétéńté máa lu àwọn orílẹ̀-èdè yòókù eléyìí tí wọ́n tó bí 132. akẹ́kọ̀ọ́ náà ló láǹfààní láti gba òbítíbitì owó wálé tí iye owó rẹ̀ ń tó bí 100 mílíọ̀nù owó náírà 120 mílíọ̀nù náírà. akẹ́kọ̀ọ́bìnrin náà ló jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Gombe lórílẹ̀‐èdè wa Nàìjíríà. ìjàmbá ọkọ̀ ló ti wáyé lójúnà Aromire ìyẹn ní Allen ìpínlẹ̀ Èkó. ìjàmbá náà ló ní nǹkan ṣe pẹ̀lú ọkọ̀ Toyota Corolla kan, Lexus Jeep kan, ọkọ̀ Marwa kan, ọkọ̀ akẹ́rù ńlá kan, Lincoln Jeep kan pẹ̀lú Pilot Jeep. lójú ẹsẹ̀ làwọn òṣìṣẹ́ tó mójútó ọ̀rọ̀ lọ́bọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó LASTMA ni wọ́n fara hàn bẹ́ẹ̀ láti rí pé àlàáfíà ló jọba lójú òpópónà náà. pẹ̀lú àlàyé lójú òpó X àjọ LASTMA lójú ẹsẹ̀ lọ́kọ̀ awọ́ ọkọ̀ kúrò lójú òpópónà fara hàn bẹ́ẹ̀ láti máa wọ́ àwọn ọkọ̀ òun kúrò ní ọwọ́ aago 8 àṣálẹ́. ìjàmbá náà ló ṣẹlẹ̀ lónìí tí ń ṣe ọjọ́ àbámẹ́ta máa mú kí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní kọ̀mínú lórí ìpele tí ọ̀rọ̀ ààbò wà lójú òpópónà ìjọba.
Thank you.